Mo kí gbogbo ẹ̀yin ará ilé ṣàlàáfíà la wà. Wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà ti ṣẹlẹ̀, wàhálà ti ṣẹlẹ̀, wàhálà ti ṣẹlẹ̀, wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà yẹn bọ̀ lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ já yín sí, mo fẹ́ gbé yín débẹ̀. Nǹkan tó lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ má gbàgbé láti subscribe sórí Romoke TV. Mo sọ fún yín pé gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ láàárín àwọn eléré orí ìtàgé bí ọ̀rọ̀ sinimá wọn, a máa ń gbé wá láti wá yìnyín náà kó lè yé gbogbo ará ilé bó ṣe ń lọ. Màá já yín sí, màá gbé yín débẹ̀. Wàhálà ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Bobrisky pẹ̀lú Dayo Amusan tó ń ṣe program báyà mi tiẹ̀ mọ̀ nǹkan mi tiẹ̀ fẹ́ mọ̀ whatever nǹkan tó bá kàn tiẹ̀ ṣe tó ń ṣe program kan tó ṣe premiere sinimá ẹ̀. Màá já yín sí, màá gbé yín débẹ̀. Wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, àṣírí ti tú. Nǹkan táwọn èèyàn bò tó ń bò gbogbo ẹ̀ ti wá tú. Nǹkan kan ló máa ṣẹlẹ̀ tí nǹkan kan fi máa ṣẹlẹ̀. Mò ń sọ nǹkan kan ló máa ṣẹlẹ̀ tí nǹkan kan fi máa ṣẹlẹ̀. Ọ̀ká kì í jọkà, ẹnu tó jọkà lọ́ká ń jẹ. Bẹ́ẹ̀ ni alanú ọ̀ká àbọ́kà nínú ọ̀ká. Ọ̀ká kì í jọkà ṣùgbọ́n ẹnu tó jọkà lọ́ká ń jẹ. Ìyẹn kan ló máa ṣẹlẹ̀ tí nǹkan fi máa ṣẹlẹ̀ sẹ́ẹ̀. Mò ń padà bọ̀. Mo ti dé, mo sọ fún ilé ìkan mo ní ẹ má gbàgbé láti subscribe sórí Romoke TV kẹ́tí bá mi share program yìí kó dé tí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. Àṣewá jẹ́ oníwà ìbàjẹ́ bí eléyìí. Àṣírí ti tú, àṣírí ti tú. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní àná. A lọ síbi ìkójáde sinimá tí Dayo Amusan ṣe. A ó gbìyànjú. Inú mi ti dùn pé àwọn artist Yorùbá wa wọ́n ti ń gbìyànjú, wọ́n ti improve. Pé yes, àwọn náà ti rí pé kò sórí wọn bẹ́ẹ̀. Oríṣiríṣi àrà ni mo rí, èrò Ọlọ́run bà mí. Àrà lóríṣiríṣi, àrà mẹ́rìírú èyí rí ni mo rí bẹ́ẹ̀. Mo wá rí i pé àwọn èèyàn wa gbogbo wa la ti ń gbìyànjú àti ń dàbí tàwọn òyìnbó. Nǹkan kan tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé mo fẹ́ sọ pé àṣírí ti tú. Nǹkan tá a bò ó ti jáde síta. Kí ló ṣe tí àwa ọmọ èèyàn ò ní àròjinlẹ̀? Kí wọ́n tẹ́ àmọ́ nǹkan tó ń lọ bóyá irọ́ ni bóyá òótọ́ ni, màá gbé yín débẹ̀. Nǹkan táwọn èèyàn bò tọ́rọ̀ bá ó bò ó ti tú síta. Mo ẹ wò ó, mo ń padà bọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ mo ní àṣírí ti tú, màá gbé yín débẹ̀. Mo débẹ̀, ìlú Ọlọ́run bà mí. Ẹ bá yí báwọn ọmọ èèyàn ṣe dress. Àwọn artist wa àwọn náà lè wò lọ́wọ́lọ́wọ́ yìí tó ń dress lóríṣiríṣi. Kí wá bèsì lórí obìnrin torí ẹ̀yin obìnrin gan lọ̀rọ̀ ìwà bá wí jù. Ẹ̀yin gan ló bá wí. Ẹ ti kí n bèsì ọ̀rọ̀ lórí obìnrin àtọkùnrin yẹn àmọ́ ni. Tóbìnrin kan fẹ́ bèsì ọ̀rọ̀ lórí torí pé ìmúra wọn, èrò Ọlọ́run bà mí. Mélòó ni ìmúra ọkùnrin láàárín àwọn obìnrin? Ìmúra ọ̀pọ̀lọpọ̀ ń gbà yẹn tó bá ní kí n máa ṣírò àwọn èyí owó tó ná ojú èyí àwọ̀ tó fẹ́ gbà lọ. Pẹ̀lú pé èrò Ọlọ́run bà mí lóríṣiríṣi aṣọ dress. Ẹlòmíì dress ó dàbí ẹbọra ojú omi. Ẹlòmíì dress ó dàbí ẹbọra inú igi. Ẹlòmíì dress bí àlùjọ̀nú báyìí ló ṣe rí. Ẹlòmíì dress ó dàbí áńgẹ́lì ojú ọ̀run. Èrò Ọlọ́run bà mí. Màá gbé yín débẹ̀ lẹ́nu àṣírí ti tú. Ẹ̀gbọ́n lẹ́nu àwọn ènìyàn. Mo ń padà bọ̀. Mo ti dé gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ, tí mo tún sọ. Ẹni tó ní ìkójáde sinimá yìí sọ̀rọ̀. Kí n tó wá sọ àṣírí tó wà bẹ́ẹ̀, kí n tó bẹ́ síta. Ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Bobrisky. Ẹ gbọ́, ṣé ọkùnrin ni àbí obìnrin? Ṣé ọkùnrin ni àbí obìnrin? Ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé farabalẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arábìnrin yìí tó ń ṣe ìkójáde sinimá yìí. Bóyá ọkùnrin lọ́wọ́ ẹni tá à ń sọ yìí o àbí obìnrin, torí pé òun náà sọ̀rọ̀ bóyá inú ẹ̀ tí ẹ̀ dùn sí àbí kò dùn sí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Good morning, everyone. Okay, naturally, I really don't do this, but then I felt the need to do this. All right, I am not happy. Yes. So I went for a colleague of mine's premiere yesterday. They said the best dresser is to be picked. One female best dresser and one male best dresser. Don't get me wrong. It could be anyone. Yes. The winner could be anyone. But definitely not a cross-dresser.
I mean, what's wrong with us? Kí ló ń ṣe wá? Ìjọ wo la di báyìí? Like, I don't understand it. I cannot imagine the judges, disrespecting every woman that was there, that actually made effort to be at that event. Even go to a 5 kobo, the individual, not fi put looks one, not fi put it together. Okay? Now you had to pick a winner, a female best dressed and a male best dressed. And then you now watered the effort of all the individuals that is on that. There is God, oh. Ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ yẹ̀wò ẹyẹ mú padà bọ̀. Gẹ́gẹ́ bí kan tá à ń bá lọ, ó ṣe wá jẹ́ pé ìwà ìbàjẹ́ pọ̀ nínú wa láàárín àwọn èèyàn wa. Ẹ wo gbogbo àwọn obìnrin tó ń múra wá síbẹ̀ yẹn. Ẹ wá rí obìnrin pig. Ẹ tiẹ̀ dúró ná ká tiẹ̀ gbà pé obìnrin gan ni Bobrisky gẹ́gẹ́ bá ṣe ń wò ó, ká gbà pé obìnrin ni. Ṣé ìmúra ẹ̀ gan-an ṣó wọ́ọ̀tì ẹni tó ń ṣe nǹkan gan? Ẹ mọ̀ pé àfẹ́fẹ́ ni tó ń ṣe nǹkan gan ní nǹkan. Ẹ wo àwọn obìnrin míì tó wà bẹ́ẹ̀ pẹ̀lú bó ṣe múra. Ẹ wá wo ìmúra tiẹ̀. Kí ló wà ń bẹ̀? Àṣírí tó wà ń bẹ̀ yẹn máa gbé yín lébẹ̀ ń sìn. Máa tú pẹtẹpẹtẹ ọ̀rọ̀, máa fọ́ ọ̀rọ̀. Nǹkan tí ò yé wa ó máa yé wa. Ẹ ṣáà máa make sure pé ẹ subscribe, ẹ máa gbọ́ àṣírí ọ̀rọ̀ ẹ máa gbọ́, máa gbé yín lébẹ̀ tán, máa fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀. Bẹ́ẹ̀ ni àṣírí èyí tún gan ọ̀rẹ́dì gan, but nǹkan tó pamọ́ lójú yín gbogbo ẹ̀ la máa tú jáde. Torí àwọn artiste ń fẹ̀hónú hàn. Báwo ni Bobrisky ṣe máa jẹ́ gbogbo ẹni tó múra jù láàrin àwọn obìnrin? Lagos woman ó lágbára. Ariwo yẹn ti pọ̀ káàkiri lórí ẹ̀rọ ayélujára. Ariwo ti ń lọ lọ́tún, ó ti ń lọ lọ́sì, ṣùgbọ́n nǹkan tí ò yé yín máa jẹ́ kó wá yé yín. Bobrisky náà sọ̀rọ̀ àti ẹ̀ gbọ́ pé wọ́n ní ibi tó ṣiṣẹ́ èdè gan, ó tún treat ohun ẹ̀, voice ẹ̀ bíi tobìnrin. Ìṣesí ẹ̀ òun gan ò tiẹ̀ rán yàn. Nǹkan kan wà ń bẹ̀ yẹn, àṣírí tó wà ń bẹ̀ yẹn tó fi gbé àwọ́ọ̀dù yẹn fún 1 million naira tó fi gbé fún. Máa já yín sí lẹ́ni ẹja lọ wòran. Nǹkan tó sọ ẹ̀jẹ̀ á gbọ́. Okay, so guys, can your favorite ever? I know many people are angry right now. You guys are jealous. You are jealous. I want the best female dress. Like, I know resemble your favorite. The way carry the whole Nigerian problem for head. We carry apoti. You know what is apoti? Stood. I don't be that person, please. No, we dress very classy. We represent. We do what these bitches cannot do. And I came home with the money. People are jealous. They eye me. Thanks to my makeup artist, Fourth Glam. I love my makeup. And thanks to my stylist, Mimi Okeren. I love my outfits, guys. Woo! Guys, we brought the 1 million naira home. It has to say rubbish. By the end of the day, we won. Àbẹ́ ẹ̀rí nǹkan ẹ wò ó, mò ń bọ́ọ̀lì lọ́wọ́, mò ń sè lọ́wọ́lọ́wọ́, mò ń bọ́ọ̀lì, mò ń sè. Àṣírí tẹ́ ẹ fẹ́ mọ̀ yẹn ẹ máa mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share fídíò yìí, ẹ máa share ẹ bẹ́ ṣe ń gbọ́ mi, ẹ máa share ẹ. Àṣírí tó pamọ́ síbẹ̀ ìní la máa mọ̀ bóyá ọkùnrin ni àbóbìnrin àbí gbogbo nǹkan tó ń sọ o àbí lọ́wọ́ à ń bẹ̀ àbí wọ́n ṣe ń pè ní ọkùnrin tán ló lọ ṣe ọyàn ni tán ló lọ ṣèdí ni bóyá òótọ́ ni àbí irọ́ ni gbogbo ẹ̀ la máa mọ̀. Ẹ wo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, kí là ń gbé pamọ́ gan-an? Àárín ọ̀nà nílẹ̀ àwọn akiri gbogbo ṣòwò èlò wọn fẹ́ bà yín láyé jẹ́ ni àbí agbára ló fẹ́ bà yín láyé jẹ́ àbí ipò ni? Kí ló ń ṣẹlẹ̀? A fi ojú sílẹ̀, a máa wá ìrójú káàkiri. Ìbàjẹ́ dẹwù sáàárín àwùjọ òṣèré. Ìbàjẹ́ tó wá dẹwà, ó dá bùbá, ó dá ṣòkòtò sáàárín àwọn Nollywood artist wa. Gbogbo bẹ́ẹ̀ sì ní ṣe bálà. Ẹ wò ó, ẹ̀yin ará ilé, ẹ make sure pé ẹ subscribe sórí TV. Agbéra àwa Bobrisky lọ, ṣùgbọ́n
kò tí ì fún wa láyè láti bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n láìpẹ́ láìjìnà gbogbo ọ̀nà tá a gbà tá a fi rí àṣírí yẹn a máa pòsì ẹ̀ sílé a máa sọ̀rọ̀ lórí ìgbà yìí gẹ̀lẹ́ yẹn ṣe wàá mọ̀ pé òótọ́ ni àwọn ọmọ Nàìjíríà sọ pé Bobrisky ọkùnrin ni kì í ṣe obìnrin ó lọ ṣe bọ́dì ni ó lọ ṣe ìdí ni gbogbo ẹ̀ la máa jẹ́ kó yé yín ṣó yẹ kán fún ní àwọ́ọ̀dù yẹn ni àbí kò yẹ kán fún abẹ́ni tó fún ṣe mistake ni torí ariwo Fẹ́mi Adébáyọ̀ náà ń pa pé òun ló announce tó dẹ̀ mọrú ipò tí ọmọ yẹn wà tí Bobrisky wà pé kì í ṣe obìnrin ọkùnrin ni tó bá yá mo fẹ́ kẹ́ pàdé mi lórí TV channel yìí láti wá tú pẹrẹpẹrẹ láti wá lé resort nǹkan gan tó ń ṣẹlẹ̀ torí wa lójú ẹ má gbọ́dọ̀ subscribe sórí Roboke TV ire o.